ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá lóòótọ́ àti lódodo ni pé inú wa ń dùn bí ìró ẹkùn bó ṣe fẹ́ gbéra sọ látọwọ́ bàbá wa májàsọ́lá Sunday Ìgbòho. Inú wa ń dùn lóòótọ́, bẹ́ẹ̀ láyọ̀ wa ń kún pé a ti ẹ̀rí akíkanjú nínú ọmọ Yorùbá láti jáde pé òun fẹ́ ṣe kínni, òun fẹ́ gba ọmọ ilẹ̀ Yorùbá lẹ̀ kúrò lọ́wọ́ ogun. Inú wa ń dùn lóòótọ́, bẹ́ẹ̀ láyọ̀ wa ń kún. Tọ́ gbogbo àwa tí orí wa pé tá a jọ lọ́pọlọ pípé ẹ súnmọ́ mi ń bí. Fọ́nrán tí mo fẹ́ ṣe yìí ó lè má rìn káàkiri, ó sì lè má trendy, ó pé kí ni òótọ́ ọ̀rọ̀ a máa korò. Èmi ò gbà yín mọ̀ràn o, mi sì discourage anybody, àmọ́ mo kàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tèmi jẹ́, mo fẹ́ ká jọ fojú lámèétọ́ wò ó, torí àwọn àgbà bọ̀ wọ́n pé ìsínwó ìkòròwò ṣe bó wọn abájìjọ wò kígun ni máa gún. Ṣé gbogbo àwa tá a jọmọ Yorùbá tí inú wa ń dùn yìí iná la fi tọkàntọkàn dunnú sí ọmọ wa, ẹ̀gbọ́n wa, bàbá wa tó jáde yìí òun fẹ́ lọ rèé ṣe kínni, òun fẹ́ gbọmọ Yorùbá lẹ̀ kọ́mọ rókì ló kàn àyà èmi àti yín. Ibẹ̀ ńkọ́ mò ń lọ torí Yorùbá yóyóyó bí iná alẹ́, yóyóyó bí orin bàbá wa kan. Yorùbá àwa ara wa là ń ṣe ra wa o, ẹnìkan kò ṣe wá. Bẹ́ẹ̀ bá wo fọ́nrán mi kan tí mo ṣe kọjá ń jò ní, ẹ rí i pé mo ní kò sí bí wọ́n bá tú di rẹ̀ wò dáadáa wọ́n ó rí ọwọ́ onílé lára àwọn tí ń ṣiṣẹ́ ibi pé wọ́n ń jiyàn gbé, wọ́n ṣe sùtà fún wa nílẹ̀ wa bàbá wa. Òwe àwọn bàbá wa kan ló pé ọmọ tá a bímọ lé tútù láàtú, ọmọ tá a bímọ lé tútù láàtú. Ẹ má gbàgbé pé ètò ààbò kan ti kọ́kọ́ wà tẹ́lẹ̀ rí o tí wọ́n pè ní OPC lọ́dún bíi mélòó kan sẹ́yìn tí wọ́n dálẹ̀, bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí. Òun náà ti wà bí aláìwà báyìí nígbà náà lọ. Àwa ara wa iná la túká téèdì sẹ́yìn tí ò jẹ́ kí kinní ọ̀hún ó gbérí bó ti yóò gbérí. Ẹ wá tún jẹ́ ìran wa létí o, à ń pe bàbá wa kan ní Ààrẹ Ọ̀nà Kakanfò pé olórí ogun ilẹ̀ Yorùbá. Ẹ má gbàgbé pé ẹgbẹ́ kan náà tún làwọn náà, ajìjàgbara náà tún ni wọn, láti lè jẹ́ pé wọ́n dáàbò bo ọmọ ilẹ̀ Yorùbá, wọ́n sì láwọn ọmọ ogun tiwọn náà. Àmọ̀ràn lásán lèmi fẹ́ sọ yìí o, bí òwe àwọn bàbá wa pé ọmọ tá a bá bímọ lé tútù láàtú. Ṣé ẹ lérò pé kí àwọn tí mo kà á lẹ̀ kàn jọ ṣàṣepọ̀ lọ́dà ká ọ̀rọ̀ wọn kọ́kọ́ jọ gún mọ́ná, kọ́mọ̀ sínú pé ìwọ ojú mi èmi ojú ọ ni ó wà padà kán ìkíní yìí. Torí bàbá ṣe ra wa lẹ́yọ̀ kan tá a gbọ́ra wa yé, ẹ má jẹ́ ń tàn yín o. Ọmọ ná ìní Yorùbá là máa rán sí náà o, kọ́rọ̀ wa má bàa padà dì bẹ́ẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá tí ò láròjinlẹ̀ tó kún ń lọ jẹ́ pé n tí wọ́n bá ń jẹ lọ́wọ́lọ́wọ́ ni wọ́n mọ̀, wọn ò kí ń ro ọjọ́ iwájú. Bàbá wa Sunday Ìgbòho májàsọ́lá, ẹ bá ń di ọ̀rọ̀ yìí mú
òwe Yorùbá kan ló pé bákọ̀ bá sọnù bí akọ̀ bá ti sọnù ọmọ ènìyàn á sọ àdá di àlùbọ̀ndanran. Ó yé yín, ó yé ọmọ Yorùbá ju bí mo ṣe kọ̀wé lọ. Bákọ̀ bá sọnù ọmọ èèyàn á sọ àdá di àlùbọ̀ndanran. Ṣé kìí ṣe pé ìlú máa jó lọ mú wẹ̀yìn àwọn tí wọ́n sọ pé adé gún sáwọn náà kọ́ wọ́n tún padà sọ pé adé ògún mọ́. Ṣé kìí ṣe pé wọ́n gbé wọn yín gorí ẹṣin wọ́n wàá sọ pàkọ́ lùké. Àṣeyìí tálákàn ṣepo lẹ́ṣẹ̀ o láṣẹ Ọlọ́run. Ọlá alálẹ̀ àwọn bàbá wa tó tẹ ilẹ̀ Yorùbá dó yóò tì yín lẹ́yìn ẹ sì ṣàṣeyọrí. Gbogbo ọmọ tákàrà bá kó wọnú epo ní kó jáde lágbára àṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ n sọ yìí kí n dánu dúró ná. Àmọ́ Yorùbá bọ̀ wọ́n pé ìgbà ara bá tùgbẹ́ láàárẹ̀ sú. Ìgbà tí ara bá tùgbẹ́ láàárẹ̀ sú. Gbígbó bá gbẹ tán èso á ya lọ. Ẹ bá ń di òwe Yorùbá mú. Ìgbà tára bá tùgbẹ́ láàárẹ̀ sú. Gbígbó bá gbẹ tán èso á ya lọ. Irúwà ògìrì wa ti ń jáde báyìí báwọn fẹ́ bá bàbá wa Májàsọ́lá ṣe wọ́n fẹ́ bá Sunday Igboho ṣe. Ṣé kìí ṣe pé àwọn alábọ̀dé náà tún ti wà nù wọn báyìí? Ní ti ń dùn tán báyìí. Kálukú ti ń rọ́ kẹ̀tíkẹ̀tí wọ́n fẹ́ ṣe. Ẹ má gbàgbé pé kò tí ì pẹ́ kò tí ì jìnnà o. Àwọn àjọ kan tó ti dìde tí wọ́n pera wọn ní human rights tán láwọn ò fọwọ́ sí. Bàbá wa Sunday Igboho ọmọ Yorùbá ìgbà tára bá tùgbẹ́ láàárẹ̀ sú. Gbígbó bá gbẹ tán èso á ya lọ. Ṣé kìí ṣe pé ìlú máa jó lọ mú wẹ̀yìn ẹni? Nígbà tó bá dojú ọ̀gbagadì tán ṣé kìí ṣe pé ẹ bá wẹ̀yìn ẹ̀ ní rẹ́nì kankan mọ́? Àmọ̀ràn yìí ṣe fún discourage kìí ṣe fún pé bóyá kẹ́ ẹ mọ́ jìjà agbára wa àmọ́ mo fẹ́ kẹ́ ẹ jìnnú. Wọ́n ní tó bá ti ṣe ni lẹ́ẹ̀kínní kò gbọdọ̀ tún ṣe ni lẹ́ẹ̀kejì mọ́. Ẹ má gbàgbé pé wọ́n ti gbàbọ̀dé fún yín lákọ̀ọ́kọ́. Ẹ má tún jẹ́ wọ́n gbàbọ̀dé fún yín lẹ́lẹ́kejì. Orí àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá yóò tì yín lẹ́yìn yóò sì sìn yín lọ. Ọlá àánú kan tẹ́ ẹ ní tẹ́ ń lò yóò kó yín yọ yóò sì kó gbogbo ọmọ Yorùbá yọ. Gbogbo àwọn ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá wọn ò ní kíje. Ọlọ́run wọlá ìbínú pé wọ́n ń ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ nílẹ̀ bàbá wa yóò bá wa dojú ìjà kọ wọn. Bàbá ní a lo àwọn ògùn ilẹ̀ bàbá wa fi búra a lo Ṣàngó a lo Ògún amúmi ẹ̀bọn. Ṣé kìí ṣe pé ibi tí wọ́n pa ọ́ wà náà ni wọ́n gbà ọ́ wà kọ́mọ rókì lọ́kàn wa. Gbogbo ọmọ Yorùbá ìgbà tára bá tùgbẹ́ láàárẹ̀ sú. Gbígbó bá gbẹ tán èso á ya lọ. Bákọ̀ bá ti sọnù
ọmọ èèyàn á sọ àdá di àlùgbọ̀ndaran bákọ̀ bá sọnù ọmọ èèyàn á sọ àdá àlùgbọ̀ndaran. ọmọ tá a bímọ lé tútù láàtú o. ìrú ẹkùn ètò ààbò tá a fẹ́ dálẹ̀ yìí ẹ mọ́ gbàgbé pé àwọn kan ti wà níwájú rẹ̀ o kódà àmọ̀tẹ́kùn náà tún wà níwájú rẹ̀ báyìí. ṣé àwọn tí wọ́n ti wá wà níwájú bó lẹ́sẹ̀ jọ nífọwọ́sowọ́pọ̀ tí ò fi ní di pé Akáyìndé wá fẹ́ gbẹ̀gbọ́n wọ́n wá sọ di ọ̀tẹ̀ láàrin ara yín. bó bá kọ wájú sí yín kẹta bó bá kọ̀yìn sí ọkọ ọba lọ́fà bó bá kù wọ nìkan kó tẹ́ bàrà rẹ̀ pa. àwọn ìgbésẹ̀ tó bá yẹ kẹ́ ẹ gbé ẹ gbìyànjú àti gbé ẹ jẹ́ kí ọwọ́ òfin tàtòkè wá tá a pè ní federal kó múlẹ̀ dáadáa lórí ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé kí ọwọ́ òfin ìpínlẹ̀ náà ní ìpínlẹ̀ tọ̀yọ́ kó náà múlẹ̀ dáadáa lórí àwọn ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé. ọlọ́run á ràn wá lọ́wọ́ o òsòkè ọba wa ṣe o àwọn alálẹ̀ ilẹ̀ yìí wọ́n máa tì á lẹ́yìn o a sì ní sọnù ká tó sọnù o. ojú èmi àti yín ní orílẹ̀-èdè wa nílẹ̀ Yorùbá ni ó fi dáa tí ó sùn wọn ò ní ṣe lẹ́yìn wa lágbára ṣe Olódùmarè kò ní bàjẹ́ lágbára ṣe Olódùmarè. Káyọ̀dé ni mí Àjàó ló kọ bàbá tó bí lọ́mọ ọmọ ayé mi ọ̀dà àwa ìṣépè ìran wa ọmọ Ògbómọ̀ṣọ́ ajílétí àyàkókò nàkí ajímọ̀tá àbàlù títí ìgbà míì tẹ́tùn mọ́ rí fọ́nrán mi pàdé eré àtayọ̀.